àfẹ̀bùjò ló kú tí gbogbo ẹnu sàǹsọ̀ fún. Chief Mrs. Ruth Mọ́pẹ́lọ́lá Àdùnní Olúdé ló kú tí gbogbo èèyàn béèrè lọ́wọ́ ara wọn pẹ́rú kú onípakọni. Ó pọ́dún mẹ́jọ báyìí tó fayé sílẹ̀ lọ. Ikú apá babaláwo tọpọ́n Ifá. Ikú apá oníṣègùn tó ń tọ̀pẹ̀lẹ̀. Ikú apá alájà tó ń tògbóró. Ikú apá ẹlẹ́sìn tó ń tẹ ìkànlẹ́sẹ̀. Ikú apá olówó. Ikú apá mẹ̀kúnnù. Màmá àjọ St. Stephen Anglican Church ti bẹ́ ládìgbẹ́ tó wọ káàlẹ̀ lọ. Ẹni tó fi gbogbo ọjọ́ ayé sí Olúwa. Èèyàn tó fọjú ayé ṣèfẹ́ Òdùmarè. Àdùnní Olúdé mo níbi ó bá wà ilẹ̀ rẹ ni. Ilẹ̀ màmá Ọlájùmọ̀kẹ́ màmá Tolúlọpẹ́. Màmá Bùsọ́lá. Màmá Rónkẹ́ tó lọ rèé sùn. Ilé ọmọ Ìlọ́fà. Ifá Olúgbèyí wẹsẹ̀ òòṣà tẹ̀lá wẹ́kàn. Èmbẹ́yìn lọmọ Yádolú ọmọ Yátinúkẹ́. Béèyàn bá báyà rẹ̀ lù wẹsẹ̀ ọ̀yà máa fún wọn lówó ọ̀yà máa fún wọn lọ́mọ. Ṣùgbọ́n lóde ìṣẹ̀yìn béèyàn bá báyà rẹ̀ lù wẹsẹ̀ wọn ní wọlọ́yà ń fún nìyí jẹ. Mo pé lọ́lá ọmọ Yádolú ọmọ Yátinúkẹ́. Mo ní ọ̀yà mo gbéra mo wọ́yà lọ sílé mi ọ̀bọ̀yà ńlẹ̀. Mo bá ọmọbìnrin méjì kan lọ́mú ìkan ò lọ́mú. Mo wá lọ́yà ń kọ́ wọn lọ́yà ń bẹ lágbàlá tí ń fẹnu gbolẹ̀. Mo ní kì í sọ ya bàbá yín ọ̀yà bàbá àwọn ni. Ó tún dẹ lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ mo wọ́yà lọ sílé mi ò bọ́yà nílé. Ọmọ ròdòdò méjì mo pàdé ìkan lọ́mú ìkan ò lọ́mú. Mo lọ́yà ń kọ́ wọn lọ́yà ń bẹ lágbàlá tó ń fẹnu gbolẹ̀. Mo lọ́yà bàbá yín kọ́ ọ̀yà bàbá àwọn ni. Ìgbà tó wá dẹ lẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀wẹ̀ mo wọ́yà lọlé. Mo pàdé obìnrin méjì ńbẹ ìkan lọ́mú ìkan ò lọ́mú. Mo lọ́yà ń kọ́ wọn lọ́yà ń bẹ lágbàlá níbi tó gbé ń fọmọ lọ́mú tó gbé ń fosùn ń pọmọ lára. Mo wá ní kì í sọ ya bàbá àwọn ọ̀yà bàbá yín ni. Àdùnní òwú ni kájọran kó pẹ́ lẹ́nu òòfà tí ń bẹ lẹ́rẹ̀kẹ́ náà ni òní jẹ́. Igi tó tọ́ tó wúlò ń gbó irú wọn kì í pẹ́. Àdùnní ọmọ olùkọ́ ọmọ mo mú tètè mo mú jọba. Mo tàlàlà mo fi jóyè mọ̀jẹ́. Àdùnní ọmọ òpèrè aráàró bàǹtàsì. Ilé ọmọ olùkọ́ bí ẹni kọya. Àdùnní mo pé lọ́lá àlódìgbà. Àdùnní mo níwọ̀ lọ́mọ Yádolú. Ọmọ ìyá òṣèré kẹ́ǹgbẹ̀ lórí ẹṣin. Èmi ò rẹ́ni tó lè lówó tó lè tó tọ̀ya lóde èpo. Mi ò rẹ́ni tó yàgàn tó tọ̀ya lótú fẹ̀. Ọya tó yàgàn títí tóbi lọ́nú ẹ̀gàn lọ́rẹ̀ èébímọ sí. Àkànní ọ̀gàn àṣàbí ọ̀gàn àrẹ̀mú ọ̀gàn ni wọ́n ń pè wọ́n lóde èpo. Ó nífò ìmọ̀jẹ̀ ọya ìmọ̀jẹ̀ màmá onínúure máa sùn láyà olùgbàlà títí tọ́jú àgbéǹde. Mo pé lọ́lá ni màmá àjọ àkọ́kọ́ tó ń bẹ ní St. Stephen Anglican Church ládìgbẹ́. Ìyẹn lábẹ́ òkúta. Ó ṣe a ò rí màmá Ọlájùmọ̀kẹ́ mọ́. Màmá Tolúlọpẹ́ ti lọ rèé sùn. Àṣé kò sẹ́ni tí ò ní kú, kò sẹ́ni oko bàbá rẹ̀ ò ní padà wá dìgbò. Ẹni tó bá ń gbáyé tó bá ń ṣe eré ẹjẹ́ kó máa ṣe lọ. Èèyàn tó bá ń hùwà ká ẹjọ́ máa ṣe kó jẹ́ kó kú mọ́ ká sọ pé ó fi dànábì kan ni. Màmá Bùsọ́lá ó dìgbà ó dojú àlábìrì. Ó tún dojú àjíǹde ká tó ríra. Iwájú tó dojú kọ ibi rẹ̀ ní ẹ̀yìn tó fi sílẹ̀ ò ní bàjẹ́. Gbogbo ọmọ ni wọ́n ń fèyí rántí fọ́dún mẹ́jọ tó ti fayé ọ̀hún sílẹ̀ lọ. Ikú pabiri abiruku, ikú pabiri abiri rọrùn alákejì. Eérú ni ó gbẹ̀yìn èéfín nínú oko. Iná ni ó gbẹ̀yìn ẹgbẹ̀gbẹ̀rún ògùsùn. Gbogbo ẹbí ń dárò, gbogbo ọmọ ń dárò. Lẹ́yìn ẹni ire tó lọ, ìpàdé tún dọjú àjíǹde. A ò ṣe màmá lọ síbi kan wéré. A ò ṣe màmá lọ síbi kan wéré. Ọ̀run ò dàbí ọjà ká lọ wéré. Màmá òkú màmá sùn.